sọ èdè wa tá a sọ èdè mi ẹ dákun kí lédè Nàìjíríà Yorùbá níbo tẹ́ bá dé police station ní sí Yorùbá lẹ́sọ̀ èyíbó lẹ́sọ̀ ẹ sọ̀rọ̀ tí ń ṣe èyíbó nílẹ̀ Yorùbá lẹ́yìn tí ń sọ Yorùbá ẹ sì lè sọ police station tẹ́ bá fẹ́ kọ report wọn nìkẹ́ kọ́ lóyìnbó ni ó fi ń túmọ̀ sí pé Nàìjíríà ò ní èdè bẹ́ẹ̀ bá lọ Saudi ń sọ Lárúbáwá bẹ́ẹ̀ bá lọ sí India ń sọ Hindu tẹ́ bá lọ China ń sọ Chinese so bẹ́ẹ̀ lọ Pakistan England wọ́n sọ English kí wá lédè tiwa wọ́n sọ wá sínú oko ẹrú látara pé wọ́n gbèdè lọ́wọ́ wa èdè yẹn ni ò jẹ́ ká lè jàfẹ́tọ̀ ara wa ni ò jẹ́ àdẹ́tọ̀ wa mọ̀ nílé ẹgbẹ́ ní tẹ́ bá gbéwèé ẹgbẹ́ jáde gbogbo tẹ́ ẹ kọ lẹ́yìn Yorùbá ẹ ń bá ti mọ̀ ká tó bá rúfin yóò ti mọ̀ mọ̀ pé òun rúfin fún rẹ̀ òun bọ̀tẹ́ ẹ̀ rúfin gbà mí gbà tẹ́ bá débi tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ bẹ́ sọ òdodo wọ́n ní speak English ìbẹ̀rùdé ẹni tí ò lè gbé ìbò ibẹ̀ kọ́ ni mò ń lọ ìjọba tó wá fẹ́ jáde nísìn ìjọba tí ó ṣe àǹfààní fọ́mọ orílẹ̀-èdè Yorùbá ni gẹ́gẹ́ bí àwọn bàbá olóyè ṣe láyé Western Region iléèwé ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ gbogbo nǹkan ètò ẹ̀ ti tò lẹ̀ báyìí ṣùgbọ́n nǹkan tó kù tá a nídìí onígbẹ́kọ́ ọmọ Yorùbá jáde táwọn adélé bá jáde àwọn provisional government àwọn mẹ́jọ ti ń bẹ ńlẹ̀ Yorùbá báyìí ẹnìkan ṣoṣo tó kù láti UN tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n gbéwé àṣẹ àtàpá àṣẹ Yorùbá lé lọ́wọ́ òun ló ṣẹ̀fẹ̀ dé pẹ̀lú ìyá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá ìyàwó Abíọ́lá tó kú látìgbà tí Abíọ́lá ti kú làwọn ti ń jà fún kìí sáwọn tó ń pariwo káàkiri tán sọ pé jàgídíjàgan làwọn ò fi ṣe orílẹ̀-èdè Yorùbá ti dá dúró ẹ jẹ́ ká lọ mọ̀ bẹ́yẹn tẹ́ bá wò dáadáa ìyá yìí ló jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pé àṣé kò sí nǹkan tí ń jọba lórílẹ̀-èdè Yorùbá ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà gbogbo olùtọ́ bá ti ń lo federation láyé wọ́n ti cancel ọba Federal Republic of Nigeria là ń jà bí so òun ló jẹ́ pé ẹbí Fúlàní bá ṣe nǹkan fún yín tẹ́ bá lọ fẹjọ́ ẹ̀ lọ sun ọba ò lẹ́nu bẹ̀ yóò ní ẹ lọ police station ni tẹ́ bá dé police station àwọn náà ti ṣáájú yín torí pé ẹ̀yin ni wọ́n ń jẹ látijọ́ aláìdáyé lọ bá ti ń tà wá sípò ẹrú ọmọ ọba ni mí nídìílé bàbá ọba nídìílé ìyá ìbálẹ̀ mo máa ń proud ẹ̀ dáadáa pé ọmọ baálé òkè oró ni mí ọmọ ọba igbó ọ̀rà sì tún ni mí pẹ̀lú ṣe rí pé di méjèèjì ìdílé ọlọ́lá ni but àwọn ni wọ́n sọ wá sóko ẹrú torí àwọn náà kọ́kọ́ ń tà wá tán fi wá gba gíláàsì wọ́n fẹ́ yẹn 40 gba gíláàsì tó dúró lóòrò lásán nígbà tí wọ́n ná ní ìran wọn àwọn náà fi èèyàn 20 wọ́n fi gba ọtí òun ló jẹ́ káwọn òyìnbó náà wá padà sọ àwọn náà dẹrú tẹ́bá ìwé yẹn ń bẹ nínú fóònù mi pé láti ìgbà yẹn 1835 àtọba àti Yorùbá àti gbogbo èèyàn dúdú ẹrú ni wọ́n lọ́dọ̀ òyìnbó àwa la wá ní dúkìá tó pọ̀ jù ní Nàìjíríà àwa la ń jìyà tó pọ̀ jù kò sí ìrànkan téèyàn fi ń ṣe nǹkan lórí ire lílé ayé nílẹ̀ Yorùbá ló wà bẹ́ẹ̀ bá jẹ́ ìbẹ́pẹ tẹ́ ju síta ní nígbà tí ó bá fi dọ̀sẹ̀ tí ń bọ̀ ìbẹ́pẹ ti wù ẹ lọ sí irú ẹ̀ ní Haúsá ẹ̀ lè rí ṣe ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ibi tí mò ń lọ gangan ni pé báwo lọmọ Yorùbá ṣe jáde táwọn provisional government wa ẹni tó bá lè lọ Ìbàdàn ẹni tó lè lọ sí tó lè dùn Ṣakíǹbì kí gbogbo àṣà jáde síta gbangba pẹ̀lú aṣọ funfun kí gbogbo àgbáyé rí wáyé pé orílẹ̀-èdè wa ti dúró already ṣùgbọ́n wọ́n fẹ́ kí wọ́n rí èèyàn ta púpọ̀ kán lè bá mọ̀ pé gbogbo ọmọ ìran Yorùbá torí báwa kan ṣe ń kọ́ bẹ́ẹ̀ làwọn kan fi báírò parẹ́ àbá ti kúrò ńbẹ̀ ẹgbẹ̀lẹ́jọ́ mẹ́ta tán sọ pé Yorùbá kọ́ ló lè kó ń tà ń fà lábẹ́nú nìyẹn ìwé ti jáde nísìn pé Yorùbá ló ní Èkó nígbà wọ́n tún rí bẹ́ẹ̀ pé a rí yẹn ṣẹ́gun wọ́n tún láwa kọ́ la ní Kwara àwa kọ́ la ní Kogi ìyẹn náà lọ́lọ́wọ́n á gbé ṣẹ́gun wá lánàá so a tún ti gba Kwara àti Kogi padà ó kù Benin City tí wọ́n pè ní àwọn benden tẹ́lẹ̀ torí pé ọmọ Ilé Ifẹ̀ ní gbogbo wọn àwọn èyíbó àwọn Haúsá yìí nígbà tó dé ayé ológun wọn yọ wá díẹ̀díẹ̀ wọ́n fi ń kún ìlú tí wọ́n fi ń fẹ̀ torí pé kán lè ní population jù wá lọ tẹ́ bá délé ìgbìmọ̀ asòfin lónìí àwọn ní 75 senator ẹ̀yin ní 18 péré Yíbò ní 15 péré àti Yíbò àti Yorùbá tẹ́ bá jọ dára yín papọ̀ jẹ́ 33 tán bá fẹ́ pín nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sọ pé àwọn ó dìbò ni tán bá dìbò ẹ dákun ṣe tí tó lájì wọn kí ló dé ta wá ń tẹra ta wá ń dúró lórí pé àwa lọ́kàn ní Tinubu tó ń bẹ lókè nìsín ok máa stop ẹ̀ Tinubu tó ń bẹ lókè nìsín nígbà tó fẹ́ joyè ó sọ fún wa pé a máa gbé wálẹ̀ ẹlẹ́pọ̀ wọn ẹjọ́ tó débẹ̀ kọ́ lè kó sí kíni náà ló lo òkè
wọ́n pàṣẹ fún ni pé kó ṣe gbọ́dọ̀ rí nìyẹn wọ́n tún ti pàṣẹ ẹ̀mí ìpanísìn ráìsì ò sí rà mọ́ kókó ọ̀rọ̀ náà ni pé ìjọba Yorùbá fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ o but wọ́n ń ṣe ètò bí wọ́n ṣe gbogbo dúkìá wa tó jọ pa wá papọ̀ wọ́n náà ń ṣe lọ́wọ́ so ìwọ̀nba tó tí mo fẹ́ sọ tọ́rọ̀rọ̀ pọ̀ but kò sáyè mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tẹ́ gbà mí láyè mo sì mọ̀ pé etí tó bá gbọ́ yín máa rí nǹkan kọ̀ọ̀kan mú nínú nǹkan tá a sọ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ orí ọ̀fẹ́ lókù tí mo ń lò láyé tí n bá wo bí mo ṣe kéré mọ́ ẹ̀ mo ti kọjá 50 ọdún close to 60 years ní mí ṣùgbọ́n ní orí ọ̀fẹ́ Ọlọ́run sì ń bẹ àwọn tí ò tó mi wọ́n ti lọ àwọn tó jù mí lọ wọ́n ti lọ so kí wá láǹfààní pé kí la fẹ́ ṣe kalẹ̀ fáwọn ilé àrọ́mọdọ́mọ wa òun ló kù fẹ́mi àti yín o Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ẹni tó bá ti lo 40 ọdún láyé extra time ló ń lò so kọ́lọ́n jẹ́ kẹ́mi gbogbo wọ́ ogun kọ́lọ́n dẹ̀mí wá sí iṣẹ́ tá à ń ṣe gbogbo ala níṣẹ́ ọwọ́ adé ọlọ́kadà ọ̀sán gangan so tíṣẹ́ wa bá da tí iná ń bẹ nílùú tó mi ń bẹ tí gbogbo ẹ̀ ń bẹ iṣẹ́ ìwọ́ òré ní gbogbo nǹkan mọ̀ sí àní jẹ̀jẹ̀kújẹ mọ́ báàsì wa ní jẹ̀jẹ̀kújẹ mọ́ àwọn ilé ìfẹ́ ṣe gẹ́gẹ́ bí pé wọ́n ti lọ káàkiri ayé tẹ́ bá sì wọlé Yorùbá àwọn Yorùbá ló kọ́kọ́ ṣe Western region tí wọ́n kọ́ kòkó àsìkò gbogbo ẹ̀ látara kòkó àwa ní nǹkan tá a lè fi ṣe jù bẹ́ẹ̀ lọ subhana rabbika rabbil izzati amma yasifun.